Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Sọ nípa àwọn ilé-iṣẹ́ tó ń gbèwé ìròyìn jáde nílẹ̀ yìí àti lókè òkun ọ̀kan pàtàkì onílé-iṣẹ́ Heritage Echo newspaper. Ìròyìn tẹ́ ẹ bá kà nínú ìwé ìròyìn wọn kọ̀ǹfàmù ni. Ohun tí a bá kọ́ ta, ohun tí a lérò páyé lè gbọ́ ni tí wọ́n dẹ̀ ní mú kí PA tùyá lọ́jà. Alhaji Mumi. All right, ladies and gentlemen. Nepoga, where are you? Nepoga, where are you? 2 minutes. Mo kí wálé museum, mo kí ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo fàsìkò yìí. Ó gàárí tó jẹ́ kó ti mú wá. Mo lérò pé bí n bá tiẹ̀ ti mú wèé dání owó máa gbọ̀n bọ́lẹ̀ láàrin ẹni. Wọ́n á sì padà ṣe kí ló ń ṣẹlẹ̀. Mo fàsìkò yìí mo fi ń kí. Ọlọ́run ó ṣàánú wa. Mo kí gbogbo àwọn ayaba láàfin. Mo kí àwọn national ti fowó ránṣẹ́ sí mi ṣùgbọ́n ìtẹ́ ẹ̀rọ mú wá kọ́ ni. All right, Sarapa Adigun. Pasuma band boys on stage. Pasuma band men, mo ti pè yín mẹ́ǹtẹ́lẹ̀ nìkan tó ní boys ní ń pè yín. Kọ́lọ́run ó ṣàánú. Alágbàdo omi òkú ní ìsoko gbà. Mo kí Alhaji Rahman. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.